Waloka Zerianta, ìránṣẹ́ mi ọmọ mi fẹ̀mí bá mi rìn lọ́wọ́ sórí arákùnrin tó jókòó lápá òsì rẹ̀. Welcome to this channel. This is Aloye TV, your home of entertainment and education. Kindly click on the subscribe button and turn on the notification bell to get notified whenever we drop a new content like musical videos, short dramas, gist, movies and many more. Ẹ káàárọ̀. Yes. Ẹ dákun mo béèrè bàbá Woli ni. Bàbá Woli, ń bẹ nílé ẹ wá jókòó ẹ sáré bá yín gbóhùn. Alàgbà. Ẹ kú jókòó. Yes. Wọ́n ti ń bọ̀. Ẹ káàárọ̀ sà. Oh, Yes, sir. Olúwa. Yes sir. Bó ni? Dáadáa ni sà. Yóò dáa fún ọ. Àmín Jésù. Ó torí rẹ̀. Àmín Jésù. Àgbà jókòó. Nítorí pé o dáùtì ìpè mi, Ọlọ́run ìpè mi yóò wà pẹ̀lú ẹ̀. Àmín. Ọlọ́run Awakan yóò gbé ẹrú. Àmín. Jésù Olúwa wa. Àmín. Kí ni mo lè ṣe fún ọ? Bàbá Woli, ohun tó gbé mi wá ni wípé ọ̀rọ̀ ayé mi ò yé mi mọ́. Gbogbo ẹ̀ kàn dàrú bí ẹsẹ̀ télọ̀ ni. Fúnkẹ́! Kódà gan àti jẹun ó dì nira. Jésù! Torí rẹ̀ ló jẹ́ ń wá wípé kẹ́ ẹ bá ń wá nǹkan ṣe sí i. Lẹ́ẹ̀kan sí i, gbọ́ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi. A pè mí ni mi ò ranjú sí pé yìí. Ó pẹ́ tá àti ń pè mí mi ò tètè gbé. Ṣùgbọ́n ní kété tí mo padà gbé ìpè yìí, Ọlọ́run ajẹ́bíidán sì ń dá mi lóhùn. Gbọ́! Nítorí pé o tọ ìpè mi wá. O tọ Ọlọ́run ìpè mi wá ti ṣe Woli Awakan. Ọlọ́run bàbá mi. Ṣètàrí àbàkárí mo ti dẹ̀. Fúnkẹ́! Waloka yìí. Ajanta Zerianta. Àmín. Waloka Zerianta, Àmín. ìránṣẹ́ mi ọmọ mi fẹ̀mí bá mi rìn lọ́wọ́ sórí arákùnrin tó jókòó lápá òsì rẹ̀. Sọ fún un pé kó lọ mú 100,000 naira. Ayé mi tèmi bá mi. Láfi ṣe ìràpadà gbogbo ogun tó jà á. Waloka Sẹ́lò màláìka, sẹ́lò. Arákùnrin, etí tinú tó fi ń gbọ́rọ̀ ò bá dùn. Ọ gbọ́ pé ó sọ̀rọ̀ 100,000, ó sì sọ̀rọ̀ ìràpadà. Ọ̀rọ̀ ayé rẹ̀ ìràpadà ló gbà, ìràpadà ló ń fẹ́. Ṣùgbọ́n gbogbo nǹkan ti wọ́n ní orílẹ̀-èdè tá a wà yìí. Ìwọ náà sáàmọ̀ níbi àlòdé náà. Owó tí ó ná ó tó 100,000 táìsí ìràpadà fún 100,000. Tó bá ti rí, ògbà ayé rẹ̀ ti sẹ́. Bàbá Woli, tí n bá ní 100,000 lọ́wọ́, ìyìn ní wá sọ́dọ̀ yín. Àti ilé àtìta mi, ìyìn ní ju 5,000 péré lọ. Ó kéré. Irú ọmọ wo wá rèé nítorí Ọlọ́run? Wọ́n ti gbọ́. Wọ́n ló kéré. Bọ́tọ̀ bá wá rò ó. Bàbá Woli, Bí o bá padà rówó, bọ́ padà wá. àti ilé àtọ̀nà mi bí mo ti sọ lẹ́ẹ̀kan 5,000 ni. Ẹ̀yin sì ní 100,000 lẹ́yìn fẹ́ gbà. Tí ọba rí bákan náà, ìgbà tí kò ti bára wọn dọ́gba wọn, a jẹ́ pé yín wá ẹlẹ́gbẹ́ tèmi ẹlẹ́bùsẹ̀kẹ́ yín wá síwájú. Ẹ ṣeun o. Ẹ ṣeun o. Bàbá ń lọ. Waloka Zerianta. Mo wà ló ká wèrè kankan mú jàre gbẹ́nu wèrè. Gbogbo ní ẹ̀sán. Àwọn dà, ó ti lọ ní. Ló ká ma ló ká lójú rẹ̀. Òun dà. Kèrè lọ. Ìdúró èrí ìtò lọ. Èyí ò ní 5 kọ́bọ̀ lọ́wọ́. Bẹ́ẹ̀ni kan rí mi báyìí tó ní mú 50 kọ́bọ̀ wá. Mo nílé. Tó ti já mo lówó bí kékeré. Ọ̀rẹ́ yíyí 100,000. 5,000 náà ti kéré jù. 5,000 ti kéré jù. Kíkí 5,000 kò róúnjẹ lé. Ẹ̀yin náà sì lè ní kó mú 5,000 wá. Ẹ wo ẹ lọ pè wá, ebi ń pè mí, èmi ò jẹun o. Ó ti lọ nù. Kò sí nǹkan kan. Ọlọ́run mẹ́lú mi wà. Kò sówó láàárẹ̀.
ṣé wàá ní jẹ́ bàbá yín wọlé lọ. ṣé wàá ní jẹ́ wo ebi ń pè mí ẹ̀ lé lọ ẹ̀wọ̀ ebi ń pè mí o. Drop your comments, like and share this video, and don't forget to subscribe to this YouTube channel. Aloye TV, your best entertainment hub.